Sunday Igboho fẹ́ bá wa sọ. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sá o. Ẹ káalẹ́ o. Yes sir. Sunday ní ń bá wa sọ̀rọ̀ lórí fóònù yìí o. Ó ń bá wa sọ̀rọ̀. Ẹ wà lórí ètò, a ti gbé yín sórí ètò. Yes sir bàbá. Ẹ kú ètò sá. Ẹ kí gbogbo ọmọ àgbáyé, ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. Ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sèrè o. Ànípọ̀wọ́ o. Àmín. Àwa tá a wà lókè òkun, Ọlọ́run ní jẹ́ ká kéré òkun délé. Àmín. Àwa tá a lè wà nílẹ̀ Yorùbá náà, Ọlọ́run ní jẹ́ sèrè. Àwọn ọmọ sí o, àwọn lọrí, àwọn bọ́ọ̀lì tó. Àlẹ́ tọmọtọmọ ọ̀gbá kan tó lọ jẹ́. Ẹ bá mi sọ̀rọ̀ kan. Ẹ ní báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ̀dẹ̀ nígbà. ọmọ Yorùbá Sunday Igboho ṣàsọ̀rọ̀ àwọn Fúlàní tó wà Kwara wọ́n bẹ̀rẹ̀ sí ń sáré kàbàkàbà abẹ́ẹ̀rí Igboho sáṣe kí ni ó sọ̀rọ̀ síta báyìí àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ń sáré kàbàkàbà abẹ́ẹ̀rí ètò mọ́ra fúláṣí ṣẹ́ẹ́dá ètò mọ́ra play fún yín kẹrìnà gbọ́ màá play full one fún yín ẹgbẹ́ ẹ̀fẹ̀ ayé gbogbo àwọn ata ọ̀rọ̀ tó lè sọ ẹ bá wa kọ́sá abẹ́ kọ́mẹ́ǹtì wípé ẹni tí a mọ̀ pé ó lè ṣe é tó lè láwọn Fúlàní kò ní Kwara òun náà ni Sunday Igboho ṣá lẹ́yìn Sunday kò sẹ́lòmí mọ́ gbogbo ọmọ kóòtù jíire gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ayé ẹ pín fídíò yìí ẹ bá mi pín ọlọ káàkiri àníṣe Igboho ṣá sọ̀rọ̀ Igboho ṣá wọ́n sọ̀rọ̀ àwọn Fúlàní wọ́n bẹ̀rẹ̀ sí ń sáré kábàkàbà abẹ́ẹ̀rí wọ́n bẹ̀rẹ̀ sí ń sáré kábàkàbà mo ní ìfọwọ́sọ̀ méjì kan tó fẹ́ pè fún wa tó fẹ́ ká tó fi dá wa gbọ́ ohun méjì ni mo mú wá fún wa tí mo fẹ́ pè fún wa tí mo fẹ́ ká fi dá wa gbọ́ allegedly ní méjèèjì ẹ̀yẹ́kùn náà ti bàbá wa Sunday Adéyẹmọ Igboho ṣá ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n bá bàbá wa Kọ́lá Lóòtú sọ nípa àwọn Fúlàní tí ń dà ọmọ ìyá wa láàmú ní Kwara àti ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí movement yẹn gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Yorùbá táwa ní Kwara Igboho ṣá wọ́n ti gbọ́ ariwo yín o wọ́n ti gbọ́ ariwo yín wọ́n ti gbọ́ ariwo tẹ́ ń pa gbogbo bẹ́ẹ̀ ti ń pariwo lọ́tún tẹ́ ń pariwo lọ́sì tẹ́ ń sọ wípé bàbá Igboho ṣá ẹ wá gbà wá àwọn Fúlàní ti fẹ́ pa wá tán ẹ wá gbà wá gbogbo ọ̀pátá ní Igboho ṣá gbọ́ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin ọmọ àlè Yorùbá kan tẹ̀ wá ń Kwara nígbà tí Igboho ṣá ń pariwo ńgbà náà lọ́hùn tí ń sọ wípé àwọn pípù yìí wọ́n fẹ́ wá gba ìlọ́wọ́ wa ní ẹ bọ́ ìkáwọ̀ wọn níran àwọn ọmọ àlè Yorùbá kan tó wà ń Kwara wọ́n ń sọ pé ẹlẹ́bọ ní Igboho ṣá nípa àwọn ọ̀wá ní Kwara o ọmọ wà Kwara o àwọn ọ̀jẹ̀ ẹ̀fẹ́ o àwọn ìbá ẹlẹ́bọ sí nìkan papọ̀ o tó ẹlẹ́bọ ní Igboho ṣá àwọn mùsùlùmí làwọn kìnìkan nígbà tí wọn ò tí mọ̀ pé àwọn bípù wọ́n padà wá dá àwọn náà láàmú wọ́n padà wá pa àwọn náà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tí ń pa àwọn náà ní ìsìn ìgbà àwọn tó wá rántí pé àwọn tí wọ́n bú lẹ́lẹ́bọ àná tí wọ́n bú lẹ́lẹ́bọ lánàá wọ́n jà ránṣẹ́ pé àmọ́ gbọ́dọ̀ mọ̀ pé bàbá Igboho ṣá ìfẹ́ ìran Yorùbá ó jẹ wọ́n lógún ibi tí wọ́n bá ti pa ọmọ Yorùbá inú wọn èdùn sí ibi tí wọ́n bá ti ń pa àwọn ọmọ kóòtù òjíire tí wọ́n ní wá lára inú bàbá Igboho ṣá inú wọn kì í dùn sí wọn ò fẹ́ kí wọ́n fi nǹkan kan kàn wá òun ló fà á tí wọ́n sọ pé àwọn ò gbé ìgbésẹ̀ ìyẹn tí ìjọba Nàìjíríà tí wọ́n bá yọ wanted kúrò lórí oko àwọn kódà tí wọ́n bá yọ wanted kúrò lórí àwọn lónìí àwọn obìnrin dáàmà lọ́wọ́ anybody àwọn obìnrin tó àkan lọ́wọ́ ẹnìkankan àwọn ò lọ ọbẹ̀ fún àwọn rí pé àwọn ńlá àwọn Fúlàní yẹn kó ń bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn kí wọ́n padà sí mo ti wá Sókótó ní ìlú wọn Kwara State ilẹ̀ Yorùbá ni
a sì lè gbà wọ́n láàyè kọ́mọ da ọmọ ìyá wa láàmú ní Kwara. Nǹkan ní bàbá Ìgbòho Òòṣà tí wọ́n sọ nìyẹn. Àmọ́ kété tí bàbá Ìgbòho Òòṣà tí wọ́n ṣe interview tán pẹ̀lú Kọ́lá Olótùú báyìí táwọn Fúlàní ti gbé báyìí ó ti sáré kábàkàbà abẹ́ẹ̀rí. Ìgbòho Òòṣà òbàdàmì wàá bí tó mọ mọ́jà sọ́lá ikú bàbá ẹrú kú. Akọni òòṣà ni mọ́jà sọ́lá ikú bàbá ẹrú kú. Eléyìí lọ́mọ ogun ó ní sàábé ikú bàbá ẹrú kú. Ìgbòho Òòṣà akọni ọkùnrin ni, akọni ọkùnrin ni, ẹni tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ti fọkàn tán ni, ẹni gbogbo ọmọ Oòduà tí wọ́n ti fẹ̀yìntì ni. Gbogbo wa nígbàgbọ́ wípé Ìgbòho Òòṣà wọ́n nífẹ̀ẹ́ Yorùbá tọkàntọkàn ni, wọ́n nífẹ̀ẹ́ gbogbo ọmọ kóòtù rẹ̀ tọkàntọkàn ni, ló fà á tí wọ́n fẹ́ kéré ọ̀rìn wá. Tí ìbá ṣe nǹkan réké tó ká wọn lẹ́sẹ̀ kò á ti gbú wọn ní Kwara tipẹ́tipẹ́. Ìgbòho Òòṣà mọ́ ni á ti gbú wọn ní Kwara tipẹ́tipẹ́. Pẹ̀lú bó ti wá sọ yìí bó ti sọ̀rọ̀ yìí náà kò sẹ́ni tí ó gbọ́n Ìgbòho Òòṣà tí ò ní máa gbọ̀n lórí ìdúró tó bá wà. Kò sí ń tọ̀hún àga àwọn ajínigbé Fúlàní tí ń pa wáyé ọwọ́ kan tí wọ́n gbóhùn Ìgbòho báyìí abẹ́ẹ̀rí wọ́n bẹ̀rẹ̀ sí sáré kábàkábà wọn mọ tí wọ́n gbà mọ́ wọ́n ti sáré kó ní wọ́n ti sáré kọ́ ìwò wọn ti kó nǹkan ara wọn ti gba ibi tí wọ́n ti wá lọ. Tí ẹ ti wọ́n lọ pé ọmọ jọmọ lọ, ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè. Ọmọ ọkọ yóò ṣètò ọmọ ọkọ ni, àwọn ọmọ àlè ni wọ́n sì ṣe ọmọ àlè. Gbogbo ẹ̀yin tẹ́yìn sì ṣe ọmọ àlè tẹ́ ẹ fẹ́ ta ìran yín Fúlàní, ẹ̀yin ni Ọlọ́run Olódùmarè nìyẹn. Tó bá jẹ́ pé bó ti yẹ kẹ́ ẹ máa ṣe lẹ́ ń ṣe yẹn, ẹ máa ṣe lọ. Ẹ̀sẹ̀ òkè ilẹ̀ Yorùbá ò mú yín lọ́jọ́ kan torí kò sí àṣegbé àṣepamọ́ ló wà. Ẹni tí bá ṣe dáadáa yóò rí dáadáa o, ẹni tí bá ṣe dáadáa yóò rí dáadáa. Àmọ́ ẹni tí bá ń ṣe burúkú ó tè mọ̀ yí pé burúkú náà ló padà wá ṣẹlẹ̀ sóhun náà tó bá yá. Òun là fi ń pawó fún gbogbo ẹ̀yin àṣekà, ẹ rántí àtúbọ̀tán. Gbogbo ẹ̀yin àṣebí, ẹ rántí àtúbọ̀tán. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ká gbàbọ̀dé fún ara mọ́ torí àṣírí báwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn wa ní Kwara. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí, a ti mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. A ti mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí torí wọ́n ní bí kulé ọba pa ni ìta ò lè pa ni láéláé. A ṣe gbọ́ bóò ni ará àtàwọn tẹ̀ mọ́ bí tá a sì sáré àfọ́jú sí tí ọba néjò onílé nínú. Bóò ni ará àta tí ò bá wa tán tí ó sì pẹ̀lú wa tá a mọ̀ yẹ́ rí. Bóò ni ó ti wọlé wá tí ó wà tọ́ka gbà ìbẹ̀lẹ̀ sí àfọ́jú sí. Bóò ni ìṣẹ̀lẹ̀ tí ó bá ní wọlé nínú tí ó bá ní ọwọ́ onílé nínú. Gbogbo bí ó ti pàwọn èèyàn wa ní Kwara bó tilẹ̀ jẹ́ pé àwọn mèétì àlà àti DSS àwọn ni wọ́n fà á bọ́ọ̀dì ejò lọ́wọ́ nínú. Ejò tó ti lọ́wọ́ nínú àti wọ́n ti túta ara wọn ni ọba ńlá wà àti ìyàwó ẹ̀ tí wọ́n bá almost 90 million ní àkáǹtì wọn. Sọ ẹ̀ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba àwọn tẹ́ ẹ jẹ́ ọba yẹn lórí ẹ̀dùn wọn gbowó ẹ̀mí wọn kó dáa. Ẹ má yẹ ká dalẹ̀ àwọn ọ̀ràn wa mọ́, ẹ má yẹ ká dalẹ̀ wọn mọ́. Òótọ́ ló dáa, ìwọ tó bá sòótọ́ bóun jẹ́ ọmọ tó bí ó jẹ́ àmọ́ òótọ́ bá ṣèkà bí ọba jèrè ìka tó ṣe mọ̀ pé àwọn ọmọ tó bí àwọn náà padà jèrè ìka yẹn ló fi jẹ́ ká ronú ká tó ṣe nǹkan sọ́mọlàkejì wa. Gbogbo ọmọ kòtò jíire, gbogbo ọmọ Yorùbá máa pè ohun bàbá wa Sunday Adéyẹmọ fún ogo wa àjòbí tá a gbọ́. Bó tilẹ̀ jẹ́ pé mo lérò pé àwọn kan ti gbọ́ àmọ́ mo fẹ́ kí ẹ̀yin olùfẹ́ tèmi náà
kí ẹ bá mi gbọ́ kí a jọ gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa Sunday Adéyẹmọ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Kwara tẹ́tí gbọ́ àti ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé ẹ bá wa ká lọ ẹ bá wa pín ètò yìí o ẹ bá wa pín ọ̀rọ̀ dáadáa ẹ sì bá wa subscribe tó YouTube channel wa tẹ́tí gbọ́ tó ẹni tàǹtà bá ṣe fídíò yóò mọ̀ jẹ́ pé ẹni àkọ́kọ́ tẹ́ẹ̀kọ́ mọ rí fídíò tí a bá ti ṣe ẹ sì gan ni. ẹ jẹ́ àgbọ̀n tí Sunday Igboho fẹ́ bá wa sọ. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sá o. ẹ káalẹ́ o. yes sir. Sunday ní ń bá wa sọ̀rọ̀ lórí fóònù yìí o. ó ń bá wa sọ̀rọ̀. ẹ wà lórí ètò àti gbé yín sórí ètò. yes sir bàbá ẹ kú ètò sá. ẹ kí gbogbo ọmọ àgbáyé ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sí ni o àní gbọ́wọ́ o. àmín. àwa tá a wà lókè òkun Ọlọ́run ní jẹ́ ká kéré òkun délé. àmín. àwọn alẹ́ wa nílẹ̀ Yorùbá náà Ọlọ́run ní jẹ́ àṣírí. àwọn ọmọ sí o àwọn lọrí àwọn bọ́ọ̀lì tó. àlẹ́ tọmọtọmọ ọgbà kan tó lọ jẹ́. ẹ bá mi sọ̀rọ̀ kan ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ̀dẹ̀ nígbaniláwo ni ní gbogbo ògbóǹnà tí wọ́n ń pariwo Sunday mọ́ fi wálẹ̀ wá gbìyà wa ẹni bóòlẹ̀ lórí lára yín. ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dá lómi lọ́kàn gidigidi gan. ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ sẹ̀rẹ̀ lọ́wọ́ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí ibi wọ́n ti gbé kúrò mẹ́. tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò gbọ́dọ̀ lọ́wọ́ ẹnì kankan wàláì mo gbúra lóko lọ́tọ́ lẹ́nu ìlọ́dọ̀ máa ń lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí ìgbìyànjú mi tí mo dẹ̀. ẹ gbọ́ wọ́n sọ pé tí wọ́n lè yọwọ́ tẹ̀lé kó lè akọ àwọn sẹ́ ẹ̀ àwọn lọ ọbẹ̀ láì gba dọ́là kan lọ́wọ́ ẹnì kankan. Ìgbòho ṣá ikú ò ní pa ẹ́ fún wa ẹbí yóò gùn. Ìgbòho ṣá àníṣe ikú ò ní pa ẹ́ fún wa ẹgùn lẹ́mìí àníwáyé ti báyìí ẹ kú ìfẹ́ ìran gbogbo ọmọ kó o tó o jíire tẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn alálẹ̀ òtún pọ̀ wà pẹ̀lú yín àwọn alálẹ̀ Yorùbá wọ́n tún bọ̀ wà pẹ̀lú yín bàbá jẹ́ ká lè máa gbọ́nà. ẹ ní ìdúró lọ́wọ́ ẹnì kankan. kọ́ gbé wọ́n tẹ̀dí yẹn kú lórí mi kọ́ wá wù mí wò pé wọ́n tẹ̀ mí wò á rí i pé rere lolúwa àìmọye àwọn Yorùbá bẹ́ẹ̀ tó ń pé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi láti jọ lọ láti lọ rí tábọ̀ rí tábà fi ọdẹ wà ń Kwara. àwọn eléyìí máa ṣe àwọn. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ehoro òsín lé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣùwà yẹn àbá àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tọ́mọ̀ dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́ wọ́n fi ń dẹ́rù bá sọ́jà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá jẹ́ sí ní àbá. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rí tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ pa wọn. àwọn Fúlàní tí ẹwọ́n yẹn mi tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa Kwara yẹn. èmi ọmọ kẹta àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo wọn Yorùbá báyìí ká dìde lọ pẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pera àlèṣe balẹ̀sáwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀jọ̀ bá sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹ bí mo ṣe yẹ tẹ́lẹ̀ ó fi Ọlọ́run tó ní ẹ̀mí ìdúgbò láti dé Kwara ẹ̀. ẹlẹ́ni dúró kẹ́nìkan kan ó pè é tẹ́ fi lọ. ìpèlè òdòdó tẹ̀mí tí ò wá sí wọ́n tẹ̀lé lórí ẹ̀. ẹni bá ṣe ń gbóhùn àwọn ọmọ ìyá. kábíyèsí lẹ́dùnmáà rẹ̀ kábíyèsí lẹ́dùnmáà rẹ̀ lókè tẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí Ìgbòho Òòṣà sọ mo lè fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Ìgbòho Òòṣà sọ ọmọ Yorùbá akíkanjú ọkùnrin eégún Oòduà fún ilẹ̀ Yorùbá bàbá Amájàsọ́lá ni wọ́n pè bẹ́ẹ̀ gbogbo amọ̀dúnkòdò jíire
ẹ jẹ́ ká túbọ̀ gbáwò ti bàbá wa Ìgbòho ṣá ẹni tó nífẹ̀ẹ́ ìran Yorùbá dénú tọkàn ni kò sí bálàbùlù lórí ọ̀rọ̀ wọn o ẹni ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn àníṣe wà ń bí jòmọ mọ́jà sọ́lá ikú bàbá ẹrú ikú ṣe ti gbọ́ Ìgbòho òòṣà ni mọ́jà sọ́lá ikú bàbá ẹrú ikú eléyìí lọ́mọ ogun ó ní sàábé ikú bàbá ẹrú ikú gbòòṣà ẹ̀mí yóò gùn ó lẹ́ka ló ń wọ́ lọ. ìyá yín òun ẹ sì gbéra ẹ lọ ọbẹ̀ pé kò sí gbéra ẹ lọ ọbẹ̀ bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbọ́ wọn tó ń sunkún ẹkún kíkó wọn ń lu yẹ ń ti débẹ̀ kàbí ní sọ́dọ̀ ìjọba kẹta ń débẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. kí ni pẹ̀lú ìdí tí mo sọ yìí gan àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà ń bẹ̀ báyìí àwọn ọmọlẹ́yìn mi tí mo mọ̀ kọ́ free wọ́n ti débẹ̀ báyìí. ọ̀rẹ́ mi wà láwọn aráàlú yìí kẹ́mọ̀ fún àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà nù. gbogbo ẹ̀yin tí lẹ́yìn ọ̀rọ̀ mo lè bù lẹ́yìn ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí àwọn ọmọlẹ̀ wọn máa lè Yorùbá kan tó mọ̀ jáde wọ́n ti lè máa sọ̀rọ̀ báwọn àwọn ọmọ àtijọ́ pé wọn ò ní nǹkan ṣe ọ̀lẹ àfàjò ni wọ́n lẹ́yìn ìgbà tí olóyè Ìgbòho tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ ní ìsìn àwọn ọmọ àlè Yorùbá kan wọ́n tún mọ owó wátawàta o àmọ́ ọ̀kan anybody bá a sọ ọ̀kan tó yẹ ojú yóò fọ́ nígbà tí wọ́n pàwọn yẹn wá ní Kwara ẹ̀yin tẹ́ bá fẹ́ jáde lórí ọ̀rọ̀ Ìgbòho wọ́n sọ̀rọ̀ yìí fún o ẹ̀yin tá a fẹ́ jáde lórí ọ̀rọ̀ tí Ìgbòho sọ yìí ó ní mò ń sọ̀rọ̀ yìí fún o àní tí o torí bàtà wọ́n pàwọn yẹn wá ní Kwara àgbúwèé social media sọ̀rọ̀ kan o ẹ mọ̀ wàá fi Ìgbòho tajà o nígbà tó ti wá sọ̀rọ̀ yìí nìyẹn náà wàá jáde àti máa sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ ṣé ẹ ti gbọ́ jẹ́ ká máa gbọ́ lọ. tóbi ẹ ọtán ṣúgà já ọ̀tá àwọn ọba ọ̀fíìsì lọ́pọ̀ wọ́n tẹ̀lé ọba pírẹsidẹ̀ntì sọ̀rọ̀ wọ́n yọ wọ́n tẹ̀lé lórí mi èmi tí mo dábòrò wọn gan kàn wọn láàmẹ wọn ọba yóò dẹ̀ ní pé mo ti débẹ̀ èmi náà dẹ̀ nídìí àti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan káwọn sáyọ wọ́n tẹ̀lé kúrò lórí mi kọ́wọ́ bá yà lọ bí mi lọ. wọ́n tẹ̀lé gbígbélé lórí wọn ẹ̀ ń gbọ́ bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. ẹ̀kẹ́ sí ọ̀dọ́ yìí mọ̀ ń gbà wálé orí ọ̀fẹ́ lọ́hùn àtòrí ọ̀fẹ́ ìjọba Bẹ̀nẹ̀ àti tìjàmánì ni mo fi lọ tí mo ń bọ̀. kẹ́sẹ̀ ló yìí mọ̀ ń gbà wálé o tí n bá gbè kó tí n bá ti ń bọ́lẹ̀ ló wọ́n tẹ̀lé wà mẹ́. ṣùgbọ́n máa pé wọ́n ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n ṣe kéèsì mi ń bẹ̀ wọ́n lọ ẹ̀wọ̀n wọn ń bẹ̀ wọ́n tẹ̀ gbé mi lọ sí kóòtù wọ́n tẹ̀ ní pé mi ò jẹ̀bi mi ṣe nǹkan kan mi ò pààyàn ìjọba Bẹ̀nẹ̀ fún mi pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n dúró tì mí tọ́lọ̀ ń lò pé ọmọ wa ní wàá yóò lè mọ dán wa láàmú ọ̀dọ̀ ìjọba tó wà ń bẹ̀ ìjọba bàbá Tinubu náà sọ pé ẹ̀kẹ́ ń dà wọn láàmú lórí ọ̀rọ̀ Sunday ni ó ti ṣe kéèsì níbẹ̀ náà ṣé kó ṣe kéèsì méjì ni nígbà tí ẹni kò wọ́n tún mú lẹ́sìn kí òun fẹ́ mú fún ó ti ṣe kéèsì níbẹ̀ náà ó lè fi ẹ̀ ń bẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ èmi sì kọ́ ní Buhari tí mò ń wá kiri ká tó wá sọ pé kó tó tún wọn Nàìjíríà kó tó tún tẹ̀sí mi ṣe ni but sẹ́mọ̀ bàbá yẹn nìkan kò yé mi sá ọlọ́run so àwọn bàbá wa mo tètè lọ bá bàbá mi olúbàdàn ẹ̀yin náà sáwọn pé bàbá mi ló yé mi àtẹ̀yìn àtọ́ ló sì yé bàbá mi bàbá mi ní kí n tún wọn lásìkò díẹ̀ fún wọn yẹn ojú ẹ̀ tó. ọlọ́run títí dàgbà àwọn tí ń pè mí àtàwọn pàrà tí wọ́n rò pé bóyá mi fẹ́ bá wọn dá sí lójú pé tí ìjọba bá fi ọwọ́ ń tẹ̀lé lórí mi lónìí èmi ò gbọ́dọ̀ ìjọba yìí nílẹ̀ àti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan máa tẹ̀ wọn lára ń pàrà yẹn. bẹ́ẹ̀ mo sọ. wọ́n tẹ̀lé gbígbélé lórí yìí àkùdé wo ni ó lè máa fà pé wọ́n gbé wọ́n tẹ̀lé lé mi lórí o kí ni ìdààmú tó wà lórí wọ́n tẹ̀ mí àkàfẹ́nu kéde ẹ̀ náà ni. wọ́n fẹ́ lu kéde ẹ̀ wọ́n fẹ́ sórí system bí ilé pápá lè Nàìjíríà mo ṣe wáyé. gbogbo àkáǹtì mi wà ní títí pa mi lè wọ báńkì kankan mi lè ṣe kankan. Màlàmí ìjọba Buhari blọọkù gbogbo nǹkan mi pátápátá àtàkáǹtì mi ní ètò èlè ṣe passport mi lè ṣe kankan. ẹgbẹ́ oníròyìn ní ẹbí àwọn immigration ẹfún olórúkọ mi Adéyẹmọ Sunday Adéyẹmọ fún wọn wọ́n sọ pé kò lè ṣe kankan. wọ́n tẹ̀lé wà lórí orúkọ ẹ̀. èyí ò lè
ṣe ń àti lọ àti bọ̀ bí bóò ni gbogbo ẹ̀ ṣe wá ń kọ́ mọ́tò pẹ̀lú gbogbo àkáǹtì ńláńlá tí a gbẹ́sẹ̀ lé gbọ́dọ̀ tí ń rówó sí ìjọba gbọ́dọ̀ tí ń rówó. mi ò níjọba kẹrẹ tí mo ti ju pé orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn àtìlẹ́yìn àwọn ẹgbẹ́ ìjọ mọ̀ ń sọ ohun táwọn ẹgbẹ́ yìí. ó ṣe ni àwọn tó ń tẹ̀lé mi kiri tẹ̀wé ẹ̀ gbogbo èrò tẹ̀wé ẹ̀ tẹ́lẹ̀ kí ẹ ti gbọ́n mo lóbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ni mo ní mo fẹ́ máa fi ẹ̀wù mi ìlú ni mo. gbogbo ọmọ Yorùbá tá à ń tẹ́lẹ̀ Ìgbòho Òòṣà kiri ìfẹ́ la ní fún Ìgbòho Òòṣà o kìlẹ̀ bẹ́ẹ̀ nìkan fún lówó. ànímọ́lọ́pẹ̀rin tó bá ṣe eré orí ìyá atọ́kùn nígbà tí gbogbo wa mọ̀ Ìgbòho Òòṣà wọn ṣe ń tá a fẹ́ wáyé tá à ní nífẹ̀ẹ́ wọn wáyé tá à ní tẹ̀lé wọn wáyé tá à ní gbárùkù tì wọn wáyé tá à ní sọ́pọ́ọ̀tì wọn kí ló dé tọ́yìn kan yẹn máa lè Yorùbá kan bá kọ̀ pé ọ̀tá yín ní Ìgbòho Òòṣà Ìgbòho Òòṣà kì í ti ọ̀tá àwọn ọmọ ọkọ Yorùbá tá a fẹ́ kí orísun wọn parun Ìgbòho Òòṣà wọn kì í ṣe àwọn ọmọ ọkọ Yorùbá tó yẹ pé a fẹ́ kí orísun wọn parun a fẹ́ káwọn Fúlàní wọn pa wá dànù mọ́ òun là fi ń tẹ̀lé Ìgbòho Òòṣà tìfẹ́tìfẹ́ àfi ń tẹ̀lé wọn torí nígbà tí ojú ń gbọ́n eégún wa bí àwọn alágbára ti pọ̀ tó nílẹ̀ Yorùbá Ìgbòho Òòṣà àwọn nìkan la rí pẹ̀lú bọ́nà ti kẹ́ wọn tó pẹ̀lú bọ́nà ti kẹ́ wọn tó pẹ̀lú bó ṣe ní ọlá tó wọ́n sọ gbẹ̀ kalẹ̀ ìṣòro tó dé bá wa ń gbà náà lọ́hùn wọ́n bá wa fèsì ìṣòro yẹn wọ́n sì bá wa ṣẹ́gun ẹ̀. àwọn ọmọ ẹ̀bà àwọn ọba àpá ní ìsìn ìwúre ńlá ìwúre ni wọ́n máa ń ṣe fún Ìgbòho Òòṣà lójoojúmọ́ ìwúre wọ́n máa ń ṣe ìwúre fún Ìgbòho Òòṣà lójoojúmọ́ àbẹ́ẹ̀rí nǹkan tó fà á tí gbogbo àfi nífẹ̀ẹ́ Ìgbòho Òòṣà nìyẹn lọ́tà fífẹ́ nìyẹn o Ọlọ́run nífẹ̀ẹ́ àwa náà nífẹ̀ẹ́ Ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀ àwọn ọmọ Oòduà náà ní padà lẹ́yìn ẹ̀ ẹ ká lọ gbọ́ ọ̀nà tán. ìfẹ́ lásán pa nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí ni kò sí nǹkan kan mẹ́jọ bẹ́ẹ̀ lọ èló ni mo ní tí mo fẹ́ fún wọn ìfẹ́ ni wọ́n fi ń tẹ̀lé mi káàkiri ní ìlú tí mo lè fún wọn. ọ̀dà kápọ́dọ̀ ládì ìsìn ọba ní ọ̀dà ayọ̀ wọ́ntẹ́ẹ̀dì kúrò nù ọkọ̀ rẹ̀ gbogbo tó ọlọ́ọ̀ fẹ́ ṣe. kò lè tó wákàtí kan tí mi dé Kwara. ọ̀dà bẹ́ẹ̀ bá dé Kwara ọ̀hún bí ọdún mélòó ni kíjọba fún yín tí gbogbo ẹ̀ ó fi kọ́ mú. bàbá dé Kwara lẹ́yìn tí ìdíbẹ̀ tí wọ́n ṣe fídíò pé wọ́n ti yọ ọmọdé lọ Kwara báyìí nígbà tó bá fi tó wákàtí bíi 5 ẹ̀ rí Fúlàní tó kunu gbọ́ ẹ̀. ẹ̀rí ọmọ ìdánwò sọ pé Fúlàní ti lólẹ̀ kí èsì bẹ́ẹ̀ bá ga àbá ọdẹ tó lóògùn tó nígbà tó ń dógun ẹ̀yin bàbá yóò lòun pa kúkúrò pa gígùn ó sì bínú ilé ọmọ máa jẹ 6 ọ̀tẹ̀ pàpàpàrà lójú tó ń togun ó tó ti lé asáàrí ti Bàràpá gbogbo alábàràpá ní sàdúrà lẹ́nu. nǹkan ju nǹkan lọ. sẹ́ríkì Sálíù tí mo tẹ̀lé Bàràpá òun náà lọ́lọ́ jẹ balógun wọn ní Kwara yẹn. àti mo lè ń gbà yẹn Kwara lọ́lọ́ jókòó sí tí gbogbo àwọn mínísítà ló ń kí àwọn èèyàn ńlá Nàìjíríà ló ń kí ní Kwara yẹn ọlọ́ jókòó síbẹ̀. ẹ tí ẹja gbé yòó ẹgbẹ́ kan náà ẹ má tún já kọ̀wọ́ bọ̀. Ìgbòho Òòṣà ṣe láì tí ì lọ àníṣe ohun tẹ́ ẹ jù kalẹ̀ yìí tí lọ káàkiri iṣẹ́ nígbà tí wọ́n gbọ́ wọ́n ti ń sáré kàbàkàbà nígbà táwọn Fúlàní apààyàn yìí tí wọ́n ń pàwọn èèyàn wa ní Kwara nígbà tí wọ́n gbọ́ ìtàbí tẹ́ ẹ ṣe yìí jìnnìjìnnì ti bá wọn jìnnìjìnnì ó ti bá wọn tàbí sọ pé Ìgbòho Òòṣà ló lè ṣe oníkẹ́ gbé fún ẹ mọ̀ gbé fẹ́ lòmíì òun náà ni gbogbo ọmọ Oòduà nígbàgbọ́ lé lórí pé ó lè ṣe ló jẹ iṣẹ́ tẹ́ ẹ bá rán ẹ bá wa gbé fún wọn ẹ bá wa gbé kinní yẹn fún wọn ẹ yọ owó ń tẹ̀sí kó lórí ọkọ̀ wọn ẹ gbé owó kò lórí àkáǹtì wọn ẹ fírì wọn náà ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù kí ló dé wọn ò pààyàn náà wọn ò fàdíyà kí ló wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ ẹ bá fi Ìgbòho Òòṣà lọ́hùn lẹ̀
Ìgbòho ṣá òun nìkan la gbójúlé nílẹ̀ Yorùbá lọ́wọ́ tá a wà yìí. Òun nìkan la gbójúlé lẹ́yìn Olódùmarè tó dá wa. Òun náà tún ni mẹ̀sáyà tọ́lọ̀ ránṣẹ́ wàhálà tá a wà yìí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn alápá pọ̀ lẹ̀ Yorùbá o, àmọ́ gbogbo wọn ń sá sẹ́yìn ní Ìgbòho ṣá ni wọ́n, àwọn nìkan ni wọ́n dúró, àwọn ẹni tá a rí lọ́wọ́ tá a wà yìí. Ṣé ẹ ti gbọ́ information kejì tí mo fẹ́ pè fún wa? Ṣé ẹ ti gbọ́ gbogbo ẹ̀yà ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ kóòtù òjìire tí wọ́n ti fi ẹ̀sìn bẹ wọ́ọ̀sì ọpọlọ, ẹ jẹ́ ká ronú o. Ṣé ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàfin Sultan of Sokoto nígbà tí wọ́n lọ káwọn náà mọ́lé? Ṣé ẹ̀yin bó ni Sister Pia ọ̀sọ̀ kìíyàbí ọ̀dọ́fẹ́ olùtàísmà fáwọn tó fẹ́ àtàkì ẹ̀mọ́nú pálàṣẹ? Lẹ́bi mọ̀ pé wọn ò dúró lórí ẹ̀sìn tí wọ́n gbé fẹ̀yìn, àwọn náà tẹ́ǹdì. Ó ní nǹkan táwọn náà ń ṣe lábẹ́ táwọn sọ pé kò wáyé ló gbèfò ni àbí àtọ́gbé tẹ̀sí bá ti ń fà òun ló gbèfò. Àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú, ẹ má yẹ ká sọ àṣà àti ìṣe wa nù. Irú ẹ̀ tá a jẹ́ nìyẹn, bí Olódùmarè ti dá wa nìyẹn, ẹ má yẹ ká sọ nù. Wọ́n sọ pé tẹlòmíì òun láwàá mú láwàá máa lò ó náà, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ká jí lójú oorun wa o. Ṣé ẹ ti gbọ́ information kejì tí mo fẹ́ pè nípa ti Sultan Sokoto? Ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ṣé ẹ ti gbọ́? Ọ̀rọ̀ ọjọ́ mi ni eléyìí tí mo ṣe yìí. Ẹ bá mi pín kó lọ dáadáa, ẹ pín ètò yìí kó lọ dáadáa, kó lọ kan gbogbo ọmọ Yorùbá ká lára níbikíbi tí wọ́n bá wà, kí wọ́n á gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá Alápàjí of Yorùbá land. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣe gbogbo ẹ tí ẹ bàbá wo fídíò yìí, mo gbàládùá fún yín, ó ṣe ìwúre fún yín. Ojú tẹ́ ìbá wo fídíò ojú náà ní fọ́ o, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ ìbí gbọ́ fídíò tí mo ń ṣe etí náà ní di o. Ọwọ́ tẹ́ ìbá mi pín ètò yìí tí ó fi lọ dáadáa, ẹ mọ̀ ní fẹ́ràn náà gbọ́mọ sí i láṣẹ Èdùmàrè. Gbogbo tẹ́ bá dáwọ́lé báyìí yóò mọ̀ júnà, yóò mọ̀ ṣe fún yín ni. Àní ilẹ̀ Yorùbá ṣẹ́ ogun Fúlàní ò ní kó wa lọ, àwa láàbùrí wọn láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan ni, àní jù báyìí lọ o. Èmi ní màá wá, bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà ní màá dé bá. Ẹ ṣé.